OWOSENI. Olóríire ní sọ́jọ́ bí o. OLUYEMISI OWOSENI. Àdùnnúbá wáyé àdùnnúbá ròde. OLUYEMISI OWOSENI. Ọmọ lójú Ọlọ́run ọ̀gá ògo. OLUYEMISI OWOSENI. Kádàní wáyé jẹ́ ògbógbó tọ́ o. OLUYEMISI OWOSENI. Ó ti ṣọdún èyí. Wá ṣàmọ́dún wá ṣọ̀pọ̀ ọlọ́pọ̀ torí àkìkàṣì láìgbò. Ògo nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́. Wà pẹ́ láyé wà fèrè igi jóbi. Ògo nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́, wà pẹ́ láyé wà dẹ̀dẹ̀ wọ́n mọ́. Nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́. Olúyẹmísì wà fèrè igi jóbi. Ògo nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́, wà pẹ́ láyé wà dẹ̀dẹ̀ wọ́n mọ́. Àyà OWOSENI ò máa gbọ́. Ẹni ṣẹ́gun sí níjọba rẹ̀. Inú àlàáfíà ni wà jẹ́ wọn mọ́. Oníṣe lásán, ẹni ẹlẹ́ni onígbèrè rẹ̀ lágbára Ọlọ́run tó dá ọ̀sáyé. Ògo nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́. Olúyẹmísì wà fèrè igi jóbi. Ògo nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́, wà pẹ́ láyé wà dẹ̀dẹ̀ wọ́n mọ́. Olúwa ọ̀run òun ayé o. Ìwọ ni ìyìn àtọpẹ́yẹ fún. Báwo làbá ti fẹ́ ọ tó oníbú ọrẹ? Onísáàmù ní ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun. Nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ó tún tẹ̀ ẹ́ wájú. Ó ní kọ́ wa láti mọ nǹkan ọjọ́ wa. Ká lè mọ fọkàn wa sípò ọgbọ́n. Ọ̀rẹ́ ní ìta ṣe lóore tí ò dúpẹ́ o. Bí ọlọ́ṣà tó kó ní lẹ́rù lọ ni. Ẹni tí ò dúpẹ́ ẹgbẹ̀fà láyé ń bí mébó ti fẹ́ gidi náà ẹgbẹ̀je. Òní ọjọ́ ìkejìlélógún oṣù kẹta ọdún 2025. Ìlópọ́gọ̀ ọ̀tá ọdún géré. Ti DCNS OLUYEMISI OWOSENI tó kọ́ bó omi ayé. Orí rere ni tìrẹ nínú ayé bí o. OLUYEMISI Ọlọ́run ọba ló yàn ọ́ fẹ́. Ó ní kọ́ ọmọ ìpínlẹ̀ yìí kọ́ ọmọ ṣe rere lọ. Ààyò Ọlọ́run ọ̀gá ògo ni ìwọ jẹ́. Ọlọ́run ọba ò mọ̀ ní padà lẹ́yìn rẹ̀. Olóríire tó lò ní dákun mọ́ ọ̀dà gọ́jọ́gọ́jọ́. Ọdún ẹ lóde o. Àbọ̀ ọmọ pé ọgọ́ta ọdún kì í ṣeré mọ́dé rárá rárá. Kẹ́ni ó ṣàṣeyọrí lẹ́nu iṣẹ́. Kó wá fẹ̀yìntì oore ọ̀fẹ́ ńláńlá ni. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti mú. Mélòó ìjì ló ti jà tọ́lọ́run ọba ò jẹ́ kó dominú àgbọ̀n rẹ̀ nù. Ọpẹ́ ló yẹ fọlọ́run ọba.